Ẹ kálẹ́ ẹ̀yin èèyàn mi. Mo kí wa ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, tí ẹ ti ń wò mí. A kú dédé àsìkò yìí o. Ayé ń yí à ń tọ́. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Tọ́, ó dọwọ́ Ọlọ́run o, ó dọwọ́ Ọlọ́run. Oríṣiríṣi criminality, different kind of things. Ó ní agbára o. Aláyé àtijọ́ ojú tí ẹ máa ń tìyàn láti ṣe àwọn nǹkan kan, ṣùgbọ́n láyé ìsìn ojú ò tiẹ̀ tí anybody mọ́, wọ́n ti wá rí as a normal thing. Nígbà tí ọmọbìnrin tó lọ́mọ sílé, tó jẹ́ àgbàlagbà, tó jẹ́ abiyamọ, tó jẹ́ pé àti máa lo jìbìtì ló ń ṣe kiri, náà ẹ imagine. Fake transfer, ibo ló ti kọ́rú ẹ̀kọ́ yìí wá arábìnrin yìí? Ibo ló ti kọ́rú ẹ̀kọ́ yìí? Wọ́n lọ fi ẹlé agbófinró lọ́wọ́ ń sìn, wàá dójú ti gbogbo mọ̀lẹ́bí. Ọlọ́run má jẹ́ kí irú eléyìí nínú mọ̀lẹ́bí mi o. Ọlọ́run má jẹ́ kí irú eléyìí ní ẹ̀gbọ́n o. Adójú ti ní. Ọlọ́run má jẹ́ kí ní wọn o. Irú ẹ̀ tẹ́ lè ṣẹlẹ̀ nínú ìran mi. Ẹ̀yin èèyàn mi, àti gbé dé o, gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹ ó rí fọ́nrán yìí, ẹ ó ti wo fọ́nrán ọmọ kékeré 10 years old boy tó ti di adigunjalè. Tó ti kọ́ ọgbọ́n bó ṣe ń gunú àjà lọ wọnú yàrá láti lọ kólé. Ọlọ́run kí ló ń ṣẹlẹ̀? Ṣé ìjọba náà láti pélé ni? Kò sí bá ṣe lè sọ náà tí ọ̀rọ̀ wa náà ní kan ìjọba, nítorí pé wọ́n jẹ́ káwọn èèyàn ronú ìrò òdì. Àwọn èèyàn ò ní ìrònú dáadáa lọ́kàn. Àwọn èèyàn ò ní ìrò dáadáa ní ọkàn. Èròkérò ló wà nú àwọn èèyàn wa. Nígbà téèyàn bá jí tó òríṣẹ́ ṣe tó jìrò oúnjẹ jẹ, kò sí lọ àbọ̀ gbogbo nǹkan tẹ̀ súnyàn. Òun ló fa tẹ́fẹ́rí táwọn èèyàn lọ ń gbéyọ̀ pa ibo làwọn èèyàn ti gbọ́ pọ́n fìyàn ń ṣògùn owó. Oríṣiríṣi kápá ní Ọlọ́run ò kábíyèsí rẹ̀ Elédùmarè. Ọlọ́run bá wa dẹ́kun gbogbo rògbòdìyàn, gbogbo wàhálà wọ̀nyí. Ó ti pọ̀ jù nínú ilẹ̀ wa. Ó ti ń pọ̀ jù. Eléyìí ti ń pọ̀ jù. Kí la ti fẹ́ ṣe gbogbo eléyìí sí? Ẹ jẹ́ káwa náà, ẹ jẹ́ ká wọ ọmọlúwàbí, ẹ jẹ́ ká ní ìtẹ́lọ́rùn. Gbogbo nǹkan tá a bá ní ẹ jẹ́ kó máa tẹ́ wa lọ. Torí àìní ìtẹ́lọ́rùn náà ló ń fa tọ̀pọ̀lọpọ̀. Àìní ìtẹ́lọ́rùn òun ló ń fa tọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ẹ jẹ́ ká máa wọ ọmọlúwàbí tó ń pè wá. Ọmọlúwàbí náà ń pè àwọn ọmọ Yorùbá, ẹ jẹ́ ká wọ ọmọlúwàbí. Ẹ jẹ́ ká tọ́ àwọn ọmọ wa, ẹ jẹ́ ká bá àwọn ọmọ wa sọ̀rọ̀. Ká tó tẹ̀síwájú wa, ẹ jẹ́ ká wo gbogbo ẹ ṣe lọ. Ẹ jẹ́ ká wo bó ṣe lọ. Ó ṣe ní láàánú o, ẹ gbóhùn sókè. Ló ṣe ọmọ mi náà. Ẹjọ́ ọmọ mi ò sùn lálàá kókò. Ẹjọ́ sùn. Fẹ́kà láti, ó tún lo fẹ́kà láti ń bì kan. Gbórúkọ ẹni yẹn jáde, ìgbà tí ó gbórúkọ ẹni yẹn jáde, gbogbo àwọn tó ti lù jìbìtì, gbogbo wọn lọ kọ́mẹ́ǹtì sórí fóònù yẹn. Fake alert lọ ṣe fún mi lánàá. Owó wọlé owó 10,300 ní ọjà tó rà. Ọjà tó rà. Bẹ́ẹ̀ ni mà. Ọjà yá bẹ́ẹ̀ lórí wọ́n rà. Ó ra slice wẹ́wẹ́ méjì. Ó ra slice wẹ́wẹ́ méjì. Àti ńlá mẹ́ta. Ṣé bẹ́ẹ̀ ni? Bẹ́ẹ̀ ni mà. Owó gbogbo àpapọ̀ yẹn jẹ́ lò. 10,300. Kí ló dé tó ṣe fake alert fọ́mọ yìí? Bí mo ṣe ṣe fún un tí mò ń lọ mo rí pé ẹ̀rọ ọkọ̀ tí mo padà kọ́ wípé kò lọ. Wọ́n á sọ fọ́lọ́kadà yẹn mo ní ó sì máa tó. Olóṣì ìdọ̀la kí n tó padà lọ sí. Àwọn tí ibi tá a ti wá gbé ẹ nísìnyí, kí ló dé tó ṣe fake alert fáwọn èèyàn bíi 5 níta ọ̀sìn náà ti pè wá fọwọ́ tẹ obìnrin kan. Àwọn bíi 5 ló ṣe fake alert fún. Ní àárọ̀ yìí nìyẹn o. Lára àwọn kan tó gbà lọ wọn wà ń bẹ̀. Ó wà lẹ́yìn bí fake alert ó sọ pé ó ti lọ, owó ò ní lọ. Kí ló dé tó ń hurú wà báyìí? Ẹ fọwọ́ ẹ̀ lẹ̀ kò lè sá lọ. Kí ló dé tó ń hurú wà báyìí? Sọ̀rọ̀. UBA network. Kí ló dé tó ń hu irú ìwà yìí? Kí ló sún ẹ débẹ̀? Kí ló dé tó ń hurú wà yìí? Kí ló dé tó ń hurú ẹ̀? Wàláhì tẹ́ni bábá dúró mo dá ọmọ. Tó bà mí ṣá, èmi sì gbójú mo ké lọ́jọ́ yẹn. Ó fi kíní sí mú báyìí, ó bo ìjáàbù. Mo wá sọ nọ́mbà mi fún wọn, nígbà tí mo sọ nọ́mbà wọn wá ní ó ti wọlé o. Ìgbà kan wá pé mo wọnú kọ̀ǹténà báyìí. Ìgbà kan pé mo wọnú kọ̀ǹténà.
pé mo lọ ta ẹ̀gúsí fún wọn mi ìbá rí wọn wọ́n ti gbọ́kadà. òun ni ṣọ́ọ̀tì ọ̀gbọ́n mi ò máa ń ìjọ kí lórí ọ̀kadà ọ̀rọ̀ náà rí 50,000 níjọ́ Christmas orí ọ̀kadà ló ti ṣe àwọn ọmọ ọjọ́ wà sọ ìgbẹ́lẹ̀ ọ̀rọ̀ náà ní 16,000 ṣé fún mi jọ Christmas òun ni òun gẹ́gẹ́ bí òun ni lórí ọ̀kadà jẹ́ Christmas ọ̀rọ̀ mẹ́rin ọmọ wa ṣe transfer owó tó gbà ní kó wájú ẹ̀ ọjọ́ kí sọ́ọ̀sì owó mẹ́rin 16,000 bẹ́ẹ̀ ni mo ọjọ́ orí pẹ́ ìjọ tí wọ́n gbàgbé ó sọ lè ní ìjà àdúrà alájọ ọdún ọlọ́ 16,000 látàwọn bàbá ayé tó kọ́ máa máa ṣe ìjà. ẹ máa máa ṣe ọmọ sí kejì ọ̀gá ajé ìṣe ní ọjọ́ ajé ìṣe ní níbo lo gùn báwo ló ṣe gùn ẹ̀yà gùn kí n máa wo gùn gùn. ọ̀yà gùn 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 gùn. níbo gùn. ọ̀yà wọlé bó ṣe wọlé wọlé bó ṣe wọlé ọ̀yà lọ sọ̀kalẹ̀ ń bẹ̀ yẹn. bó ṣe wọlé nìyẹn àbí bó ṣe wọlé nìyẹn ẹ̀yin mélòó lẹ wá ẹ̀yin mélòó lẹ wá ẹnìkan dúró ta ìwọ wọlé ọmọ ọdún mélòó ni ọ́ 10 years ọmọ ọdún 10 years ṣé Yorùbá ni àbí Hausa Hausa.
Hausa ni ọ́ 10 years dáàdi ń kọ́ Sábó dáàdi ń bẹ Sábó ẹ wá mú wa lọ sọ́dọ̀ dáàdi yín. Daddy mo ti lọ bí iṣẹ́. Wá mú wa lọ sọ́dọ̀ dáàdi ń bí nísìnyìí. Daddy mi ti lọ bí iṣẹ́ ó dálé kí mo tó wá. ẹ rí wọn àwọn adójútì ní ẹ̀dá kí la ti fẹ́ pe irú eléyìí kò sí ìròyìn lè gbọ́ ìròyìn ayọ̀ nínú Nàìjíríà ta ló ṣépè fún yín ta ló ṣépè fún yín nínú ìlú yìí kẹ́yìn má tẹ̀ lè rí ìròyìn ìdùnnú kan lọ́jọ́ kan kẹ́yìn rí ìròyìn ayọ̀ ìròyìn ìbànújẹ́ lójoojúmọ́ ohun tí lè oríṣiríṣi fọ́nrán ni mo nínú fídíò nígbà tí ọkọ láya irú owú jíjẹ wo la lè pélé nígbà tí obìnrin tó ní tutù ọkọ ẹ máa gbọ́ ìròyìn ẹ máa gbọ́ bó ṣe sọ̀rọ̀ yẹn Èkìtì ló ti ṣẹlẹ̀ Èkìtì ọkọ ọlọ́pàá ni ọkọ ó ń suspect ìyàwó ẹ̀ pé ìyàwó òun ń dọwọ́ rú wọ́n ló ó mú ìyàwó ẹ̀ ní ó mú lọ́wọ́ ó mú ìyàwó ẹ̀ lọ́wọ́ pẹ̀lú ọkùnrin ìgbà tí ìyàwó dẹ̀ rí kọ́kọ́ ti mú ó wá wò pé kí ni kóun ṣe ọ̀rọ̀ yẹn wá di gbọ́nmi sí gbọ́nmi ò tó nínú ilé ọkọ bá sùn sórí bẹ́ẹ̀dì bí àwọn ló fi nǹkan sí oúnjẹ ọkọ ni lọkọ bá sùn obìnrin yìí dẹ̀ lọ mú ọ̀bẹ ó dẹ̀ fi gé okó ọkọ ẹ̀ ẹjọ́ irú ìwà burúkú wo lélẹ̀ irú ẹ̀mí gbígbóná wo lélẹ̀ ẹ̀yin obìnrin tẹ́ ní ìwà ẹ̀mí gbígbóná lọ́kàn ẹ lọ dẹ́kun ẹ̀ àwọn méjèèjì wọ́n dẹ̀ para wọn èyí ọkùnrin wò pé ó ti gé òun lókó sílẹ̀ ó kó òun ní nílẹ̀ pé kàkà kéku má jẹ sèse àfiṣàwádànù àjọ ń lọ ní o ọ̀run tó rán òun lọ yá àwọn àjọ lọ ni ìwọ̀nba agbára tó kù sára ọkùnrin òun náà dẹ̀ mú nǹkan ó gé ìyàwó ẹ̀ yánnayànna ẹ wò ẹ nílè wo fọ́nrán yìí ó gé orí ìyàwó ẹ̀ dànù ni wọ́n dẹ̀ ní ọmọ mẹ́fà sílẹ̀ ṣé mẹ́fà bí mẹ́rin wọ́n dẹ̀ lọ́mọ sílẹ̀ ẹjọ́ àwọn ọmọ yẹn sì wọ́n dídọ́ ọmọ lọ́mọ ta la fẹ́ dá lẹ́bi nínú wọn ṣọ́kọ la fẹ́ dá lẹ́bi àbí ìyàwó ló lẹ́bi o ìyàwó ló ní ẹbí o ẹ̀yin obìnrin tẹ́ ń gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu ẹ̀yin obìnrin tí nǹkan yín kì í tẹ́ yín lọ́rùn ẹ̀yin obìnrin aláìnítẹ́lọ́rùn obìnrin wọ́n dẹ̀ ní àwọn èèyàn tó ń sọ̀rọ̀ nípa ọkùnrin yìí láwọn ọlọ́pàá ẹgbẹ́ tó ń sọ̀rọ̀ wọ́n lẹ́yìn gidi ni ọlọ́pàá yẹn wọ́n lẹ́yìn gidi ni wọ́n oníwà tútù bí àdàbà ènìyàn ni ṣùgbọ́n ó fẹ́ ẹlẹ́mìí gbígbónú èèyàn níyàwó òun ọkọ ẹ̀ lọ sí kí sàwọn èèyàn náà àwọn mọ̀lẹ́bí kan ló ti jáde ẹ wá para yín dànù ẹ jẹ́ ká má oríṣiríṣi ìwàkíwà ló wà nínú àwọn èèyàn wá ń sìn a ò mọ inú nǹkan tó ń gbénú àwọn èèyàn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi pẹ̀lẹ́pùtù ẹ jẹ́ ká fi lólé ayé wa oríṣiríṣi ìròyìn burúkú lẹ́ẹ̀ máa gbọ́ wọ́n gbé lè ṣòwò lẹ́ni wọ́n gbé ìṣòwò lọ́la wọ́n pa eléyìí wọ́n digunjalè wọ́n ṣe gbogbo ẹ̀ kí ló dé ẹ jẹ́ ká fi sùúrù ṣe gbogbo nǹkan tá à ń ṣe ìjọba ètí tìjọba náà pọ̀ nú ẹ̀ tìjọba pọ̀ nú ẹ̀ ìlú ti le jù èròkérò ló ń wá sínú àwọn èèyàn ní èrò dáadáa lọ́kàn èrò burúkú ló ń wá sínú àwọn èèyàn nítorí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nítorí àìríjà àìrímu àìrínú àìrílò àwọn èèyàn lè lọ sóko àwọn Fúlàní náà ń ṣe tiwọn ojúlá kan fi ń ṣọ́rọ̀ àwọn Fúlàní wà ní ìgboro gidi o wọ́n wà ní everywhere o every time là ń pariwo ẹ̀ àwọn Fúlàní wà ní oko yín o wọ́n wà ní gbogbo inú igbó wa o ẹ máa ṣọ́ra o ẹ̀yin èèyàn wa ẹ máa ṣọ́ra o ẹ máa ṣọ́ra o ohun tójú wa ń rìn kì í ṣe díẹ̀ o information ń tẹ̀ wá lọ́wọ́ àṣírí àwọn ìjọba Amẹ́ríkà ti tún sí gbogbo bọ́n ṣe ń supply wọn àwọn Boko Haram àṣírí wọn ti tú and Donald Trump ń sọ̀rọ̀ ń sìn pé after tóun bá ti ṣe tán pẹ̀lú àwọn Ukraine àti Russia tó ń jẹ́ pé Nàìjíríà ló kàn nípa ọ̀rọ̀ ti àwọn Nnamdi Kanu wọ́n fi Nnamdi Kanu sílẹ̀ pé Yorùbá kí wọ́n ti ń pè wọ́n Biafra nation
ó tẹ̀ ti sure pé Biafra nation ó ti dúró, ó ti sure definitely Yorùbá nation náà dídán ni, kò sí ká lọ kábọ̀ kankan bẹ̀. So bó ṣe jẹ́ nìyẹn, Yorùbá nation ẹ wo I stand Yorùbá nation till I die. Yorùbá nation tọkàntọkàn, no going back ni, no going back, nothing. Kò sí nǹkan tó ń pè ní Nàìjíríà ò ní meaning, no meaning. tó bá dẹ̀ mọ̀ meaning Nàìjíríà, you can tell me, you can comment, write it in the comment section if you know the meaning of Nigeria. Ìlú tó ní meaning, no meaning. What is official language? No language. Òyìnbó tó fi kó yín lẹ́rù èdè elédè, wọ́n wá ní kẹ́ gbé èdè jí sílẹ̀ ká máa sọ èdè elédè. Orí mi ẹlẹ́dàá mi kọ́, bó ṣe jẹ́ nìyẹn o. Ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ o, ohun tá a mú wá fún wa ní àṣálẹ́ ni. Ẹ má gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa. Ẹ drop comment yín, ẹ má wò wá láì má drop comment. Gbogbo ọ̀rọ̀ tá a sọ ẹ máa ní nǹkan méjì tí ẹ gbọ́ láti sọ ń bẹ̀. Tap into your comment section. Ẹ bá wa like, ẹ tẹ like lórí ẹ̀, kò ná wa lẹ́nìtì. Ẹ má ṣe bẹ́ẹ̀, ẹ má dá wa dá. Bó ṣe jẹ́ nìyẹn, èmi ọmọ yọ̀ rẹ̀ olólùfẹ́ yín, Àkàlàmàgò TV ẹ méjì òkè ń jàṣà. Èmi láwọ̀ tó wò sí kí tó sọdá títì ńgbà míì ìyá ẹ̀ kú. Èmi nìyẹn o, ẹkùn ọkọ ìyá ẹ̀, ó dàárọ̀.